a kú oríire ọmọ Yorùbá, a kú oríire, ọmọ Yorùbá. Mo fi àsìkò yìí sọ fún gbogbo àwọn ọmọ Yorùbá wípé a kú oríire, nítorí wípé ohun tí à ń fojú wò látijọ́ yìí àsìkò ẹ̀ ti tó báyìí. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, Ọlọ́run ti ṣe gudugudu méje yàyà fún wa. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a dúpẹ́ lọ́wọ́ Adẹ́dàá, a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí ò jẹ́ kílé ayé dàrú, a dúpẹ́ lọ́wọ́ àwọn ìyá wa arúgbáṣọ má kanlẹ̀, a dúpẹ́ lọ́wọ́ àwọn ìyá wa abánijà má farakanni, a dúpẹ́ lọ́wọ́ àwọn ìyá wa ẹ wò ọmọ Yorùbá. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín. Mo ní apẹ́jẹ kì í jẹ́ ìbàjẹ́, ẹni tó bá pẹ́ kó tó jẹ kò kì í jẹ ìbàjẹ́, ẹni tó bá sì tètè jẹ nígbà míì náà kò ń jẹ ìbàjẹ́. Ṣùgbọ́n báyìí tó bá sọ pé apẹ́jẹ ò jẹ́ ìbàjẹ́, àwa ọmọ Yorùbá ló ń bá wí. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, mo ní ayọ̀ láti sọ fún gbogbo ọmọ Yorùbá káàkiri àgbálá ayé wípé àwọn àgbààgbà kan ti kóra wọn jọ báyìí lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, tó já sí wípé nǹkan tó bá jẹ́ kí n sọ lórí afẹ́fẹ́ ni màá sọ, ìtí ìbá ní sọ wọn ní sọ. Now ọmọ Yorùbá, àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kọ̀ọ̀kan wọ́n ti ronúpìwàdà ní báyìí. Wọ́n dẹ̀ ti ṣèpàdé meeting upon meeting. Ẹ bá mi share fídíò yìí, ẹ jẹ́ kó dé gbogbo ibi tí ọmọ Yorùbá bá wà káàkiri àgbálá ayé, torí pé nígbà tá a bá sọ nǹkan tí ò dá nípa àwọn bàbá yẹn, tó bá wá ṣe nǹkan tó dá báyìí, pàápàá jùlọ ohun tó máa ṣe gbogbo ọmọ Yorùbá láǹfààní káàkiri àgbálá ayé, a ní láti sọ síta. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn àgbààgbà Yorùbá kan ti ṣe tán, wọ́n ti juwọ́, wọ́n ti jùsẹ̀ wípé òmìnira yìí náà ni. Kódà wọ́n dẹ̀ sọ pé báyìí ni. Kódà wọ́n tún sọ ọ̀nà tá a máa gbé gbà kó tó di pé máa sọ ọ̀nà tí wọ́n sọ fún wa. Mo fi Ọlọ́run bẹ̀ ògbẹ̀ yìí tẹ̀ wo bókàsì, ẹ̀ ní fi ọwọ́ yín gbé ọmọ sí, ojú yín ò ní fọ́, etí yín ò ní di, ọwọ́ tẹ fi ń comment. Now màá sọ nǹkan tí a máa comment torí this is an instruction. Mi ì tó láti fún ẹ̀yin ìyá àti bàbá mi ní instruction, but ohun tí àwọn àgbààgbà yẹn sọ pé a gbọ́dọ̀ máa ṣe báyìí táwọn bá ń ṣe tiwọn lábẹ́lẹ̀, mo sì máa ń sọ èyí tó ṣe sọ lára nǹkan lára ìgbésẹ̀ tí wọ́n gbé, tó jẹ́ pé mo fẹ́ lè sọ pé mídíà kọ̀ọ̀kan ò tí ì gbé báyìí, Intel ni mo receive ẹ̀. Ọmọ Yorùbá, àwọn àgbààgbà Yorùbá kan ti dìde báyìí. Ìdìde tí wọ́n dẹ̀ dìde, wọ́n fi ìlànà tá a máa tọ̀, tó jẹ́ wípé òmìnira ilẹ̀ Yorùbá, kódà kò sígbà tí ó lè jẹ́ anytime from now. Yorùbá ní yínníyínní kẹ́ni lè ṣe míì. Lóòótọ́ nígbà tí struggle ìkọ́kọ́ bẹ̀rẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àgbà la bínú sọ̀rọ̀ tí ò jẹ́ ká sọ sí. Kò dẹ̀ ń ṣe pé bóyá a kórìíra wọn, kò dẹ̀ ń ṣe pé bóyá a fẹ́ tàbùkù wọn. À ń pariwo nítorí wípé wọn ò ṣe àwọn nǹkan tó yẹ kí wọ́n ṣe. Nísìnyí tí wọ́n ti wá fẹ́ ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe, àfi ká wá social media ká wá bẹ gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wípé ẹ foríjì wá, ẹ má bínú. Ní ẹ̀yin tẹ́ ti ń ṣiṣẹ́ abẹ́lẹ̀ ni mò ń sọ o, torí kò sí bá ṣe lè ṣe, àwọn kan sì máa wà tó jẹ́ pé ìdíkọ́ máa gbàbọ̀dé náà lọ́ máa wà. Ṣùgbọ́n ilé tèmi gbọ́ yìí, mi gbọ́dọ̀ gbọ́ kí má wà sọ fẹ́yìn ọmọ Yorùbá. Now gbogbo ọmọ Yorùbá káàkiri àgbára ayé, lára àwọn ìgbésẹ̀ tí wọ́n ní ká bẹ̀rẹ̀ tí ní máa gbé nísì, wọ́n sọ táwa máa gbé, wọ́n sọ ìtẹ́yìn tẹ́ wò wà máa gbé. Kí kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí ti ẹ̀yìn tẹ́ wò wà. Wọ́n ní gbogbo ìgbà tá a bá ti ń ṣe program, and somebody like me, mo ti sọ tẹ́lẹ̀, but inú mi dùn pé nígbà táwọn bàbá wa iná máa tún sọ̀rọ̀ the same thing nìkan tí wọ́n sọ, tó túmọ̀ sí wípé ń tajọ gbọ́ yẹn ó jẹ́ níwò. Wọ́n ní kí ẹ̀yin tẹ́ ń wò wá kẹ́ bẹ̀rẹ̀ sí ní máa kọ sí comment section wípé kò sí nǹkan tá a fẹ́ tó kọjá òmìnira. Wọ́n dẹ̀ ní ká bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo àwọn ìwà bàjẹ́ táwọn Fúlàní ti wù, tá fi sọ pé à ń lọ
wọ́n ní kẹ́ máa kọ sí comment section. Wọ́n ní kódà ẹni tó bá ní Facebook nínú yín tí ó bá lè ṣe fídíò tí ó lè ṣe audio kó máa post ẹ̀, kó máa tag àwọn United Nations, kó máa tag ECOWAS, kó máa tag UNPO, kó máa tag UNO, kó máa tag oríṣiríṣi àwọn international communities tí ẹ bá mọ̀. Kí ni ìgbésẹ̀ tí wọ́n sọ? Ìgbésẹ̀ yẹn ni wípé alákọ̀ọ́kọ́ ìwọ tí ò bá ní trainers tó wà òkè nílẹ̀ Yorùbá tètè lọ ra trainers báyìí. Ìwọ tó jẹ́ pàṣọ tó fún ló máa ń wọ̀, lọ bẹ̀rẹ̀ sí ní wọ aṣọ tó máa free, tó jẹ́ pé tó bá di gbans gbòs tí wà lè tètè gbé bọ́dì. Torí pé kí ni báyìí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kọ̀ọ̀kan they have start calling for Operation No Fulani in Yoruba land. Yes, no Fulani kidnapper in Yoruba land. Báwo ni kí wà ní ìgbésẹ̀ tí wọ́n ní ká ṣe? Wọ́n ní kí gbogbo wa lórí social media ká bẹ̀ bá ṣe fún orílẹ̀-èdè Ghana níjọ́ kìíní àná. Kò kí ń ṣe ìjà bá ṣe ní kí gbogbo àwọn Ghanaian kó forílẹ̀-èdè wa sílẹ̀. Wọ́n ní something similar to that ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ nísìn. Kò kí ń ṣe ti ìjà. Àwa mídíà ni mò ń sọ àti ẹ̀yin tí ẹ bá wà lórí social media ká bẹ̀rẹ̀ sí ní pariwo wípé Fulani must go. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n ní ká máa sọ fún bàbá wa Tinubu wípé kí wọ́n declare Fulani as non-Nigerian. Tẹ́ bá wò dáadáa àwọn Fulani tó ń fìyà jẹ ogbolẹ̀ Yorùbá lè ní they are not even part of us. Wọ́n kì í ṣe pàtì àwa tájọ́ ọmọ Nàìjíríà. Àwọn lọ́wọ́ wá sórílẹ̀-èdè wa tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe wá ṣìkàṣìkà ṣìkúṣìkún tó ń ṣe wá bí ọṣẹ ṣe ń ṣojú tó ń gbẹ̀mí lẹ́nu wa. Wọn ò kì í ṣe ara wa. Àwọn tí wọ́n dẹ̀ ń ba economy wa jẹ́ they are not part of us. So for this reason àwa ọ̀dọ́ tó bá possible láìpẹ́ yìí àwọn àgbààgbà yẹn wọ́n máa organize a very large massive rally tá a máa fi pé end Fulani atrocities in Nigeria. Ẹ bẹ̀rẹ̀ tí ní máa bẹ́ẹ̀ mi náà kọ́ sí comment section bẹ́ẹ̀ ẹ máa kọ́ báyìí wípé Fulani are non-Nigeria. They are not part of us. Even when we were forcefully amalgamated in the year 1914, it was stated in that constitution clearly. Ẹ lọ wo document yẹn online. Kò sí, there is no any element of Fulani in it. It is Yoruba, Igbo and Hausa. Now nǹkan tí àwọn Hausa fẹ́ ṣe ni wípé a ti ń pariwo lé tipẹ́tipẹ́ pé they want to dominate the whole of Southwest the way they dominated the northern part of Nigeria. Wọ́n fẹ́ dominate wa. N tó ṣe fún àwọn Hausa ló fẹ́ ṣe fún wa. Kódà kẹ́ lè mọ̀ wípé ethnic cleansing tí mo máa ń pariwo kẹ́ lè mọ̀ pé orí ẹ wo ọba tí wọ́n pa ní Sokoto lẹ́nujọ́ mẹ́ta yìí emir yẹn information kàn wá lára àmọ́ bóyá rí bẹ́ẹ̀ but àwọn tó sọ pẹ̀lú báwa náà ṣe ń wò nǹkan ó fẹ́ jọra wọn. Kí ni nǹkan tí wọ́n sọ? Wọ́n ní ọba tí wọ́n pa emir àtọ̀pá ní Sokoto yẹn indigene nílẹ̀ Hausa ni. They said he is an indigene of Hausa land. Wọ́n jí gbé, wọ́n béèrè 60 million. Wọ́n béèrè ọ̀kadà bí 4 sí 5 tí wọ́n ní kó san gẹ́gẹ́ bí ransom. After táwọn ẹni yẹn tí wọ́n jí gbé tí àwọn tí wọ́n dẹ̀fẹ̀ tí gbogbo ala rí fídíò ọba yẹn tó pariwo tó ń sunkún tó ń ké pé kí Nigerian government ìjọ pé kó sanwó fún wọn kó lè fi òun sílẹ̀. Number one, a ò rí any Fulani leader kó tiẹ̀ show sign of pain. Ìyẹn alákọ̀ọ́kọ́ a ò rí any Fulani. Gumi ò jáde kó wá bẹ Nàìjíríà as usual bó ṣe máa ń ṣe. Tá máa ní kí Nigerian government pé kó ṣe dialogue pẹ̀lú àwọn Fulani kò jáde wá sọ. Gumi ò jáde wá sọ. Gbogbo àwọn tí wọ́n jẹ́ key people wọn tó máa ń sáré sọ̀rọ̀ tó bá ti jí lára wọn gbé tó máa fẹ́ fi gbowó lọ́wọ́ ìjọba wọn ò sọ̀rọ̀. Now information wá ń kàn mí lára wípé ọba yẹn wọ́n pa
wọ́n gbowó, wọ́n gbà ọ̀kadà gẹ́gẹ́ bí mo ṣe gbọ́. Kò kì í ṣe pé nǹkan tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ gangan náà ètò yẹn gbé ọba yẹn, bí kò ṣe wípé àwọn kan ló máa ní kó gbẹ̀mí ẹ̀ táwa ò mọ̀, tí àwa ò mọ̀. Enough of this nonsense. Now ẹ ní láti máa pariwo pé operation no Fulani terrorists in Yoruba land. A ò fẹ́ mọ́. Enough is enough. Ọmọ Yorùbá, we can do it. A lè ṣe tí wọ́n bá fẹ́ pọ̀ jù, a máa yọjú sí wọn wípé kọ́ kúrò lẹ̀. Lóòótọ́ a ò ní kankan tá lè fi bá wọn jà. Wọ́n lè níbọn, wọ́n lè ní àdó olóró, but àwa máa prove fún wọn pé ọmọ Yorùbá ni wá. A máa jẹ́ kí wọ́n mọ̀ wípé àwọn kankan wà tó ju ìbọn lọ, tó ju àdá lọ, táwọn bàbá wa tí wọ́n jogún fún wa. We are going to prove ourselves to the world. A máa jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ pé Yorùbá ò kì í ṣe ẹni tó ń fọwọ́ rọ́ sẹ́yìn. A máa jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ wípé Yorùbá ò kì í ṣe ẹ̀yà tó ń bẹ̀rù gbọ́ àbí tó ń bẹ̀rù gbogbo nǹkan ìjà tí wọ́n kó jọ. A máa jẹ́ kí wọ́n mọ̀ pé orí ilẹ̀ bàbá wa la wà. A dẹ̀ máa jẹ́ kó mọ̀ pọ̀ ọmọ kọ ni wá, à kì í ṣọmọ àlè. Torí pé a máa lé wọn padà sílùú wọn. Gbogbo ẹ̀yin ló nísìnyí báyìí mo ń bẹ gbogbo gómìnà ilẹ̀ Yorùbá, ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá, à ń fàsìkò yìí bẹ́yìn, ẹ bá wa empower àwọn local securities, torí àwọn tó máa ṣiṣẹ́ yẹn nìyẹn. Bí Àgbẹ̀kọ̀yà, bí Ìfẹ́, kò ń ṣàgbẹ̀kọ̀yà fẹ́ẹ̀kì o, kò ń ṣàwọn tó wà lẹ́kọ̀ọ́ tí wọ́n ní kíní rárá o. Àwọn original Àgbẹ̀kọ̀yà tó mọ ohun tí wọ́n ń ṣe, tó mọ ohun tí wọ́n ṣe ń torí ẹ̀ wọ yúnífọ́ọ̀mù yẹn, tí ò ń ṣe àwọn tí wọ́n fi ń ṣe fine bara, tí ò ń ṣe àwọn tó fi ń lu gbájú ẹ̀ káàkiri. Àwọn Àgbẹ̀kọ̀yà original, àwọn hunter association original, àti Ìfẹ́lódùn, vigilante, so safe corp, Sọ̀lúdẹ̀rọ̀, àti àwọn OPC kọ̀ọ̀kan bíi reform, bíi new era nǹkankan. Even tí OPC àwọn Gani Adams náà bá fẹ́ pẹ̀lú, everybody need to come round now. A ní láti wá papọ̀. We have to, kódà mo máa play voice note kan fún yín tẹ́ bá rí nísìnyí. Gbogbo yín lẹ mẹ́ni tó ṣe voice note yẹn. A lot of voice note làwọn àgbàgbà ilẹ̀ Yorùbá ti ṣe. Àwọn àgbàgbà ilẹ̀ Yorùbá wọ́n ti yarí tán pátápátá. Tó bá kì í ṣe gbogbo wọn, most of them wọ́n ti yarí pé tó bá jẹ́ pé nǹkan yìí ló máa pa àwọn ṣetán àti kú fún àwọn. Because we will no longer fold our arms. We will start defending ourselves. A máa bẹ̀rẹ̀ sí ní gbèjà ara wa, not taking law to hand. No, when we attack them, that's taking law to hand. Whenever they come, we do what? We will defend ourselves. We will not kill them. We will defend ourselves and take them to the constitutional authority and make sure we follow the case. And you know, it is getting much. Ọba tí wọ́n pa ní Sokoto yẹn nísìn, ẹ sọ fún mi, ṣọ́mọ̀pọ̀ máa pa òun làwa ṣe ń sọ fún yín wípé àwọn Fúlàní wọn kì í ṣe mùsùlùmí, bẹ́ẹ̀ wọn kì í ṣe ẹni tó lẹ́sìn, wọn ò ní ẹ̀sìn kankan, wọn ò ní ẹ̀sìn. Fún ẹ̀yin bàbá àtìyá wa tẹ́ wà ń lọrin tá à ń pariwo fún yín wípé Fúlàní ò ní ìfẹ́ yín. Ohun tí wọ́n máa rí jẹ, ohun tí wọ́n rí jẹ lọ́wọ́ yín lẹ́sẹ̀ rò pọ̀ nífẹ̀ẹ́ yín, wọn ò nífẹ̀ẹ́ yín. Ẹ̀yin bàbá wa lọ́balọ́ba, a máa ń sọ fún yín wípé ẹ̀yin tẹ̀sí ń tẹ̀lé Fúlàní, ẹ lọ jáwọ́. Kò kì í ṣe nǹkan tó dáa. Fúlàní tó wó ṣùṣù tó pa ẹni tó jẹ́ emir, ẹ mọ bó ṣe láwùjù tó, ẹ mọ bó ṣe máa ń pàtàkì àwọn emir àwọn lọ́hùn tó máa ń ṣe wọ́n bí Ọlọ́run. Káwọn Fúlàní wá dìde kó wá pa emir yẹn, ẹ mọ̀ pé tó bá rọ́ba Yorùbá wọn ò ní ìròpọ̀ ẹ̀mejì kí wọ́n tó pa. Torí pé wọ́n tiẹ̀ kórìíra àwa Yorùbá, wọ́n kórìíra wa with passion, wọ́n tiẹ̀ fẹ́ rí wa. Òun làwa ṣe ń ránṣẹ́ sí bàbá Tinubu wípé bàbá ẹ tú okùn lọ́rùn àwa ọmọ Yorùbá. Ok, tábà tiẹ̀ sọ̀rọ̀ separation pé bóyá ìbánisọ̀ fẹ́ lọ kò lọ, ìyẹn ká sì kọ́kọ́ gbé síwájú wa, àgbésẹ̀gbẹ̀ o kó wà wájú wa báyìí, ká tiẹ̀ sì kọ́kọ́ sáré bí wọ́n ṣe nípa wá tán lẹ̀ Yorùbá.
ẹ wojọ́ tí wọ́n lọ pa Emir Sokoto, wọ́n pa máa yẹn ní ìfọ́nà ìfọ́ṣu, wọ́n pa máa yẹn wọ́n pa ní ìfọ́nà ìfọ́ṣu, ìpakúpa dó kò kàn mí torí Gàmbàrí pa Fúlàní ni kò lẹ́jọ́ nú. Abẹ́ ti gbàgbé ọ̀rọ̀ tí youtuber kan wá sọ lẹ́nujọ́ mẹ́ta yìí, ẹnìkan tó jẹ́ youtuber àwọn tó ń tẹ̀lé Peter Obi tó ní gbogbo àwọn tá à ń rí tí wọ́n jẹ́ politician nílẹ̀ Haúsá, ó ní kò sí ọmọ Haúsá nínú wọn, ó ní títí kan àwọn emir nkankan máa yìí kò ń ṣòwò ní emir tó ẹ̀dì gbogbo Sokoto, ó níbi tí wọ́n dárúkọ tóun ti jẹ́ tó ti jẹ́ emir kékeré kan. Nǹkan tó máa ń fà àwọn Haúsá jẹ nìyẹn. Nísìn wọ́n ti mú màá yẹn, wọ́n ti pa, bóyá màá yẹn ò fẹ́ ṣe tiwọn. Gbogbo wa dẹ̀ là ń gbọ́ àwọn information kan pé àwọn northern part of Nigeria, àwọn tí wọ́n jẹ́ original Haúsá, wọ́n ti yarí pé káwọn Fúlàní filẹ̀ àwọn sílẹ̀. Wọ́n lè rò pé ó possible kọ́ máa rò pé bóyá ọba yìí wà náwọn tó ń tí àwọn Haúsá yẹn lẹ́yìn kọ́ mú kí wọ́n mú kúrò lẹ̀. Làwa ṣe ń sọ fún yín wípé ẹ má jẹ́ kí irú ẹ̀ délẹ̀ Yorùbá, ẹ má jẹ́ kí wọ́n wá ṣe irú ẹ̀ fún wa nílẹ̀ Yorùbá. As a matter of fact, bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ ní láti arrest Buhari, ẹ ní láti fi òfin gbé Buhari, torí máa yẹn gbogbo ìyà tí àwọn èèyàn fi ń jẹ yín lè ní Buhari ló kọ̀ sí ẹ̀, tẹ́yìn fún ara yín dẹ̀ mọ̀. Ẹ ní láti arrest Buhari, ẹ ní láti arrest Gumi must be arrested, El-Rufai must be arrested. Ẹ ní láti gbé wọn, torí àwọn tá a gbọ́ pé wọ́n kó Fúlàní ìwọlé nìyẹn. Ẹ pè wọ́n kẹ́ investigate wọn. Kí ló dé? Ẹ wo bó ṣe ń pa àwa ọmọ Yorùbá tó ń pa wá pakúpa. Orílẹ̀-èdè wo ni irú ẹ̀ ti ń ṣẹlẹ̀? Who does that? Ṣé wọ́n Niger Republic lẹ́lẹ́ ń bíbà yìí tí àwọn ológun ti gbàjọba lẹ́jọ́ mẹ́ta yìí, ṣé wọ́n bí àwọn Fúlàní, ṣé wọ́n bí aláìjà wọn dá kọ́tírà ìwé ẹ̀ bẹ́ẹ̀? Niger Republic kò mà tó Nàìjíríà, kò tó stéètì kọ́nù Nàìjíríà. Kí là ń sọ? Still yet wọ́n protect àwọn citizen wọn, wọn ò fi wọ́n lẹ̀ fún ikú pajẹ. Ọmọ Yorùbá ẹja máa pariwo ní comment section, ẹ bẹ̀rẹ̀ sí ní máa kọ́ we don't want Fulani terrorists in our country because ìkọ̀kọ̀ náà ni gbogbo wọn, ìkọ̀kọ̀ náà ni gbogbo wọn, they are all the same thing. Wọ́n máa ń pọ̀ sẹ́yìn ara wọn ni, they are all the same thing. Ẹja lọ́dọ̀ bàbá wa Ayégún. Olúsadé ní pẹ̀rẹ̀ abawọ́ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ olóyè Máyégún Aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú gbogbo ayé bá gbóná lalala bí iná ajere táwọn ìyá mi bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè Máyégún Aníkúlápó oṣù òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọbí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí olóyè Máyégún Aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ́lọ́ a kìí borí olóńgbò ní mògún ìwọ ló rẹ̀ yọ̀ tá rẹ ló kọ lọ́wọ́. Ẹ káàbọ̀ padà ènìyàn bàbá Máyégún nìyẹn, nọ́mbà wọn nìyẹn, ẹ kọ́ńtàtì wọn torí kan tó ń bọ̀ lẹ́yìn tó bá máa padà jà torí àwọn Fúlàní wọ́n ń pláàni gidi gan. Inú mi dùn pé àwọn àgbààgbà wa náà ti rí handwriting wọn nísìn, bóyá wọn ò rí tẹ́lẹ̀ bóyá wọ́n ti wá rí nísìn, wọ́n ti rí pé àwọn wèrè wọ́n fẹ́ pa everybody kọ́ gbalẹ̀ ni. Now ohun tí a máa ṣe nísìn ni wípé bá ṣe lé àwọn Ghana ní 1983 January 17 I just listen to Shehu Shagari tó declare pé kí gbogbo wọn kó fi orílẹ̀-èdè Nàìjíríà lẹ̀. Bàbá Tinubu ẹ̀yin náà lè ṣe lára nǹkan tó lè fún wa ní solution ìfọ̀kànbalẹ̀ ní ilẹ̀ Yorùbá ní Nàìjíríà àti ònìyẹn because as a matter of fact gbogbo wa ò kì í ṣe kankan náà
inú mi dẹ̀ dùn pé ẹ̀yin tẹ́ jẹ́ president wa àsìkò 2024 tẹ́ jẹ́ àsìkò wa. It shows that ẹ mọ̀ ju àwa gan lọ. Eléyìí táwa ń sọ yìí kékeré táwa ń yọ gbọ́ ni, ẹ̀yin mọ̀ jù báyìí lọ. Bàbá Tinubu, ẹ bá wa declare àwọn Fulani as non-Nigerian. They are not part of us. They are not part of us. Báwo ni àlejò ṣe máa wọnú ìlú ká bẹ̀rẹ̀ sí ní pa àwọn ọmọ onílùú nípakúpa tí ìjọba ìlú yẹn ò dẹ̀ rí kankan ṣe sí? A dẹ̀ rí pé ẹ̀ ń sọ̀rọ̀, ẹ̀ ń jẹ́ ká mọ̀ pé ẹ̀ ń gbìyànjú. Ẹ dẹ̀ lè máa gbìyànjú lóòótọ́, but àwọn wèrè yìí wọn ò ní jẹ́ kí iṣẹ́ yín yọ. Ṣé rí end bad government tí wọ́n pè yẹn, it is a Fulani state protest. Gbogbo ayé ti mọ̀ báyìí, gbogbo ayé ló ti mọ̀ pé it is a Fulani state protest just because wọ́n fẹ́ yọ bàbá Tinubu, ẹ̀yin fún ara yín lọ́ fẹ́ yọ kúrò power. Ṣèbẹ̀rẹ̀ pọ̀ ti lọ gbé Jonathan wá báyìí. Bàbá Tinubu ẹ̀yin pé wọ́n ti lọ gbé Jonathan wá. Ọmọ pé táwọn bá gbé Fulani wá, no, àwọn àti Haúsá tó wà nílẹ̀ Haúsá wọn ò ní dìbò fún wọn, àti Yorùbá nílẹ̀ Yorùbá wọn ò ní dìbò fún wọn, àti Igbo wọn ò ní dìbò fún wọn. Ọmọ pé ẹni tó bá láwọn ọpọlọ nìkan ló máa sọ pé òun tún fẹ́ dìbò fún ẹni Fulani. Torí as a matter of fact tí wọ́n ń ṣe Haúsá, àwọn Haúsá tẹ̀rí inú politics yẹn, they are not the Hausas. They are not Hausas. They are Fulanis from Chad, from Mali, Mauritanians, Cameroon, Niger Republic, Côte d'Ivoire, káàkiri bẹ́ẹ̀ gbogbo àwọn French speaking country yẹn ni wọ́n pọ̀ sí. Now ẹ lọ wo nǹkan tí Ibrahim Traore, ẹ lọ wo nǹkan tó ṣe lánàá. Nígbà tí mo rí fídíò kan tí màá yẹn ṣe, inú mi dùn. Kí n tó sọ nǹkan tí Ibrahim Traore ṣe, ẹja dẹ́ka ìpolówó ọjà. Bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú, ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín. Òun kan náà ló ṣiṣẹ́ fún liver, ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀. A sì tún máa ṣiṣẹ́ fún heart, ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. La bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga, ìyẹn high blood pressure. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer, gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni La bitter tea yóò bá wà yá àjà. Ìṣòro ara ríro ń kọ́ La bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi La bitter tea rà. Àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí, ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44742452737 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000. Kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ La bitter tea gbẹlura kò rí yàtọ̀ bẹ̀. Ẹ káàbọ̀ padà yìí ènìyàn wa. La bitter tea ó jẹ́ iléeṣẹ́ tó ń ṣe egbògi. Bóyá òun wá pẹ́ lórí ẹ̀ pé tó bá ń kàn ìyá wa kó máa kàn wọ́n kó dáadáa. Bóyá tó bá sàbálẹ̀ ìyá wa kí o tó lóṣèjú márùn-ún wàá ti dàtọ̀ wẹ́lẹ̀, nǹkan burúkú ni. Pé La bitter tea o fẹ́ àdódùn ni, o fẹ́ pẹ́ lórí ẹ̀ ni, o fẹ́ tàbí obìnrin tó pé tó bá mì tiẹ̀ ìsàlẹ̀ ló máa ń kún àbí anything. Bóyá o ní ulcer, cancer, prostate cancer, heart problem, kidney problem, anything, kòkòrò inú ẹ̀jẹ̀, nǹkan kíkan tó mọ̀ wípé medication lè stop. Pé La bitter tea nọ́mbà wọn nìyẹn. They are the best. Mo lè fọwọ́ wọn sọ̀yà. Kódà tó bá ń wọ́ ọmọ o lè pe La bitter tea kó lè pe bàbá ayékojú, bàbá ayégún, kò sẹ́ni tẹ́ lè pè nínú wọn. Now ẹ lọ wò kan tí Ibrahim Traore ṣe, ẹ̀rọ náà ń bà mí. Ohun tó jẹ́ kí bàbá Tinubu ṣe tí wọ́n ṣe ni Traore of Burkina Faso, òun ló ṣe báyìí nísìn. Ohun tó jẹ́ kí bàbá Tinubu ti ṣe ní Burkina Faso, àwọn Fúlàní ò dà wọ́n láàmú. Ọkọ̀ fura pé àwọn Fúlàní kan wà ní forest àwọn. Kí ni wọ́n ṣe? Ẹni tó bá fẹ́ fídíò yẹn kó mẹ́sẹ̀gì mi. No, mo máa fi líǹkì fans base mi
sọ́ndà fídíò yìí tí bá ti wá fi sí tàbí tí màá wá rántí fi sí tí ẹ ò bá rí ẹ kọ́ńtàtì mi màá fún yín fídíò yẹn. Gọ́vnà Burkina Faso ó bẹ̀rẹ̀ sí ní yin àdólóró sí ní gbogbo forest wọn ní Burkina Faso. Ẹ wá wo báwọn afẹ̀míṣòfò ṣe tú jáde ní àwọn terrorist. Ẹ wá wo bó ṣe tú ẹ fẹ́ try bí wọ́n ṣe tú jáde. Tẹ bá rí àwọn àdólóró tó mad tí wọ́n ń fáyà ọlọ́ọ̀sì fighter jet ọ̀dẹ̀ ṣe kí ni wọ́n fọ gbogbo wọn mọ́. Tẹ́ bá fẹ́ jẹ́ káwọn local security ṣe then ẹ jẹ́ káwọn air force ṣe ẹ jẹ́ kí wọ́n ṣe kí gbogbo ayé dẹ̀ rí pé wọ́n ṣe gbogbo reserve forest wa bàbá Tinubu ẹ dá àwọn Nigerian air force síbẹ̀ ẹ jẹ́ kí wọ́n lọ ṣe wọ́n bí kọ́ ṣe wọ́n yàtà ṣe ṣojú. Kí ló dé? Ṣé gbọ́dọ̀ pa wá tán ni? Ṣé wọ́n gbọ́dọ̀ pa wá tán ni? Tó bá pa wá tán àwọn wo ni ẹ̀yin tẹ́ ń ṣèjọba tó máa ṣèjọba lé lórí? Now ẹ wo orí burúkú táwọn Fúlàní kò wọ́n dọ̀tí àwọn ọmọ Yorùbá gan. Àwọn ọmọ Yorùbá ọmọlúàbí ni wá, ọmọ aládé ni wá. These people ń fún wa ní national disgrace, even global disgrace, undent identity wa kó tó di pa àwọn Fúlàní pé Buhari, because as a matter of fact Buhari òun ló dá gbogbo wàhálà tó wà Nàìjíríà sílẹ̀. Buhari ló dá 85% tiẹ̀ lẹ̀. Òun ló lọ kó àwọn Fúlàní wọlé gẹ́gẹ́ bá ṣe gbọ́. Òun la gbọ́ kó lọ kó wọn wọlé. Ẹ tún wo Shettima tó jẹ́ president wa, ẹ lọ wo rẹ́kọ̀dì Shettima, ẹ lọ wo rẹ́kọ̀dù ẹ̀. Àwọn ọmọ Yorùbá fẹ́ dá dúró. Enough is enough. Enough is enough. Àwọn àgbàgbà wa tiẹ̀kú ti sọ Fulani must go. Fulani wọ́n gbọ́dọ̀ lọ torí a ò lè káwọ́ gbéra kọ́ máa pa wá ká má lè ṣe kankan. Ìwòye tábàtì ẹ̀ fi ti Sókótó sílẹ̀ ká sọ̀rọ̀ nípa ti ilẹ̀ Yorùbá tó kàn mí. Ọmọ Olúọdẹ ẹni tó jẹ́ pé òun ló ẹ̀dà àwọn ọlọ́dẹ bóyá nítorí pé wọ́n ti rí pé màá yẹn ń dí àwọn lọ́wọ́ iṣẹ́ wọ́n dẹ̀ mọ ọmọ ẹ̀ wọ́n padà lù. Lẹ́yìn tó pa ọmọ Olúọdẹ tán wọ́n tún pa èèyàn méjì níjọ́ kejì. Ìjọ tí àwọn èèyàn pariwo síta pé àwọn Àgbẹ̀kọ̀yà fẹ́ wọnú igbó wọ́n fẹ́ lọ lé àwọn Fúlàní èyí jáde tí wọ́n ní DPO Ìwòye pé DPO yẹn stop wọn pé òun invite wọn ọ̀dẹ̀ gbọ́dọ̀ ṣe anything kìnnìkan wọ́n ní níjọ́ yẹn ń bẹ̀ ìjọ yẹn kódà gan tí ó bá ń ṣe bí DPO yẹn ṣe lọ ọ̀ṣọ́ wọn náwọn páwọn Fúlàní tún wọlé dé wọ́n pé wọ́n tún yìnbọn fẹ́yàn méjì lẹ́sẹ̀kẹsẹ̀ tí gbogbo mídíà jáde tó ń pariwo lé bàbá yẹn pé kí ló dé sọfẹ́ gbàgbọ́dì fún wa ní kí but nísìnyí báyìí mo láyọ̀ láti sọ fún yín pé DPO yẹn ti cooperate. Mo gbọ́ bẹ́ẹ̀ pé DPO yẹn ó ti bow to pressure. Báwo la ṣe máa láwọn local security tí ẹ̀ ní jẹ́ kó ṣiṣẹ́? Ṣèbá pariwo pé kó dá state police sílẹ̀. Tó bá dá state police sílẹ̀ wọ́n á lè ráyè gbé AK-47 wọ́n á gbé wọnú igbó wọ́n á lọ lé àwọn wèrè yẹn jáde. Ẹ lọ wo ohun tí wọ́n ṣe ní Ghana nígbàtí kódà ọ̀tí ẹ̀ tí ṣe 1% nǹkan tí àwọn Fúlàní ṣe fáwa ní Nàìjíríà wọn tí láǹfààní àti ṣe 1% ẹ̀ ní Ghana wọ́n kàn ń da màálù ni wọ́n dẹ̀ fi inú bó ṣe lé torí ọmọ pé òfin Ghana wọn àwọn Ghanaian wọn ò fi òfin wọn ò fi ìlú wọn ò fi báyọ̀ ṣeré. Ẹsẹ̀kẹsẹ̀ ẹni tó jẹ́ Inspector General of Police ó dẹ̀ kó gba àwọn ọlọ́pàá jọ bí àwọn mobile police ti wá ọkọ̀ wọn jọ wọ́n dẹ̀ ní ẹ wá these people wọn ò mọ̀ bọ́yìn tó àwọn wọn ò ní training tó àwọn so therefore go after them, send them out of Ghana. Gbogbo ala rí fídíò bíi tí ọ̀gá wọn ti ń fún wọn ní instruction ó wà lórí social media. Mo ti post fídíò yẹn rí mo ti post yẹn rí. Ṣe rí pé ọ̀nà àbáyọ méjì ti yọ́nà ọ̀wẹ̀ báyìí àìdá kí bàbá Tinubu
kí wọ́n declare wọn àkọ́ declare àwọn Fúlàní as terrorists, kì í àwọn tó ń jí wa gbé kọ́yé pé wọ́n ní bandit mọ̀. Kí ni túmọ̀ bandit? Èèyàn fẹ́ ní èèyàn ṣòfò on a daily basis, pè ní bandit. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu afẹ́sọ̀ kọ̀ọ̀kan fún yín o. Oyè tó ka ara wò ó ń bọ̀ wá kárí Ẹdẹ o. Oyè tó lẹ̀ kọ́ ara Ẹdẹ ó ń bọ̀ wá kan ara wò ó. Fúlàní tó lè wọlé ti ẹni tí wọ́n pè ní emir, wọ́n jí gbé, wọ́n pa, wọ́n dẹ̀ tún gbowó. Kí ni wọ́n lè ṣe fẹ́ ìdẹ́jọ́ ọmọ Yorùbá? Kó dẹ̀ tó dé stage, kó tó dé stage yẹn tí wọ́n bẹ̀rẹ̀ mọ́ ṣèbí ó ní fídíò kan tí mo wò tí bàbá wa Oríyọmí Hamzat ṣe, tí wọ́n ní àwọn kan wọ́n lè ambush fún gọ́vnà, ìyẹn gọ́vnà Olúṣèyí Mákindé. Ẹ sọ fún mi, ta ló tún fẹ́ jẹ́ tí ó bá ṣàwọn Fúlàní? Ẹ lọ sí gbogbo ibi tí wọ́n ti ń pààyàn ní gbogbo ilẹ̀ Yorùbá lé ní àwọn Fúlàní ni wọ́n ń ṣiṣẹ́ yẹn. Ìtẹ́bárí tó bá jórúkọ Yorùbá nínú wọn kò ń ṣọmọ Yorùbá. Àwọn tó máa ń sọ pé pé àwọn fẹ́ ọkùnrin Yorùbá inú kí àwọn jẹ́ Fúlàní tàbí bàbá wọn jẹ́ Fúlàní tàbí kí wọ́n tẹ̀ jẹ́ mixture tí wọ́n ti pẹ́ nílẹ̀ Yorùbá. Báwo lẹ ṣe máa sọ pé ẹ fẹ́ máa bá wa gbé? Ẹ lè gbé àárín ìlú pẹ̀lú wa, ẹ wá lọ ń gbé nínú igbó. Ẹni tó bá fẹ́ sin màálù kó kó màálù ẹ̀ lọ sí Sókótó tàbí kó kó lọ sí Maiduguri. Tó bá dẹ̀ kó fẹ́ sìn nílẹ̀ Yorùbá yìí náà ni kó ralẹ̀ kó fẹ̀ǹsì ẹ̀ kó máa sin màálù ẹ̀ bẹ́ẹ̀. Ìyẹn nú ẹ̀yin bàbá wa, torí a mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ orí adé ló ń sin màálù, àfi tá a bá fẹ́ tọra wa, gbogbo wa la mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n dẹ̀ jẹ́ ọba wa, ohun tó fà á tí wọ́n ṣe ń fẹ́ gba Yorùbá ni pé wọ́n mọ̀ pẹ̀lú Yorùbá fẹ́. Yorùbá máa sọ iye tó máa gbà, iye tó mọ̀ pé á tó òun sanwó ilé, sanwó omi, sanwó iná, tó máa tó òun bọ́ fámílì òun. Torí Yorùbá ò ní fẹ́ máa ṣiṣẹ́ yẹn kó tún máa ṣiṣẹ́ ìdọ̀tí. Àwọn ni wọ́n lè ṣe tó jẹ́ pé kẹ máa fún wọn ní 10,000 lóṣù, wọ́n á máa gbà á. Torí wọ́n mọ̀ pé ohun táwọn máa rí kóṣù tó parí mílíọ̀nsì ni. Wọ́n mọ̀ pé mílíọ̀nsì ni, kò kì í ṣowó yín ni wọ́n fi ń survive. Ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní tó ń da màálù yìí ajínigbé ni wọ́n. Gbogbo ayé ti mọ̀ báyìí nísìn. So now ẹ máa kọ sí comment section, ẹ máa tag international communities, ẹ máa tag ECOWAS, ECOWAS, ẹ tag wọn, United Nations, UN, ẹ tag wọn, UNO, ẹ tag wọn, UNPO, ẹ tag wọn. Gbogbo àjọ tẹ́ bá mọ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní tàgì wọn, ẹ kí ẹ dẹ̀ sẹ́ni fídíò kó lọ viral, because tó bá di pé àwọn àgbààgbà wa nílẹ̀ Yorùbá tó bá di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní lé wọn jáde nínú igbó wa, kó má di pé wọ́n á sá wá social media, wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa parọ́. Fún ìdí èyí, gbogbo àwọn atrocities tẹ́ mọ̀ pé wọ́n ti ṣe, ẹ bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section yẹn. Ìwọ tí Fúlàní bá ti pa èèyàn ẹ rí, mẹ́sẹ̀gì mi kí n gbé ẹ wá, tàbí tó bá fẹ́ ṣojú ṣe voice note send ẹ̀ sí mi, màá gbé síta fún ẹ. Ìwọ tó bá dẹ̀ fẹ́ appear ṣe fídíò send ẹ̀ sí mi, màá post ẹ̀, gbogbo ayé máa gbọ́. Ẹ̀yin náà wò náà, àṣìlú yànà olórí la ṣìyàn. Àwa dẹ̀ sọ fún yín wípé kí pọ́blẹ́mù yìí tó lè solve ó dìgbà tá a bá pín. Yes, kó tó lè solve totally. So now a sọ pé kí ẹ wá ṣe nǹkan tá à ń ṣe, ṣùgbọ́n lásìkò yìí gbogbo wa ní láti máa pariwo end Fulani herdsmen. A ò fẹ́ Fúlàní nílẹ̀ Yorùbá mọ́, a ò fẹ́ Fúlàní ajínigbé nílẹ̀ Yorùbá mọ́. Àgùntàn wa ewúrẹ́ wa ò sọ pé òun bá gùntàn wọn ṣe, àgùntàn wọn ló sọ pé ìyá àwọn òbí dúdú. Tí ìyàwó bá dẹ̀ bí dúdú, then kóníkálùkù lọ jórúkọ ìyá àti bàbá ẹ̀. We don't have anything in common. We don't have anything in common. Ẹ má gbàgbé, wọ́n gbọ́dọ̀ gbé Buhari. Buhari caused most of this shit. Buhari òun ló gbé agbára fáwọn Fúlàní. Ó hàn sí gbogbo ọmọ Yorùbá.
tí bàbá Tinubu bá arrest Buhari tí wọ́n gbé tọ́jú sẹ́wọ̀n á dárúkọ àwọn yòókù àbí ṣé bá ọmọ ìbá ṣe máa lajú lélẹ́yìí àbí kí lẹ rí sí àwọn ọ̀rọ̀ tí mo sọ kalẹ̀ yẹ̀ ìyá àti bàbá wa kí lẹ rí sí ẹ má gbàgbé mo sọ fún yín mo ní èmi ọmọ yìí Masbi TV mo ní the studio equipment ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló yẹ kí n preview fún yín tó jẹ́ pé mo kàn fẹ́nu sọ due to one reason or the other ẹ support mi mo sọ fún yín irú nǹkan tí àwọn bàbá wa fẹ́ ṣe yìí rally end Fulani in Nigeria end Fulani terrorists in Nigeria a ò sọ pé kẹ́ má bà wá gbé ṣùgbọ́n ẹ tẹ̀lé òfin ìlú wa ẹ má pa wá mọ́ báwo ni a ṣe máa ní adúrúlẹ̀ tó pọ̀ tó yẹn lẹ̀ Yorùbá tí àwọn àgbẹ̀ ò ní lè dáko tí wọn ò ní lè dáko ebi ara máa pa wá ṣé ibi kò tí máa pa wá báyìí ebi ń pa wá employ wa àwọn bàbá wa tún dáko àwọn Fúlàní tún pa wọ́n ìjọba ò dẹ̀rẹ́ ní kankan múnú wọn mo máa ń sọ fún yín tí ìjọba bá fẹ́ ṣiṣẹ́ wọn á ṣiṣẹ́ they don't just want to do it fẹ́yìn tí a bá fẹ́ support studio equipment tá a fẹ́ rà kò sí ìwọ̀tẹ̀ fún wa tó kéré ẹ support mi sórí GT bank account wa 02141687040 02141687040 GT bank Zanu Williams Olúwatósìn fún ẹ̀yin tẹ́ bá fẹ́ sẹ́ẹ̀dì rìsíìtì sí mi tàbí ẹ fẹ́ gbé polówó ọjà fún wa ẹ gbé fún wa lórí +229 5774 7970 +229 5774 7970 tẹ́ bá pè direct lọ WhatsApp nìkan ló ń ṣiṣẹ́ fún ẹ pè wá kẹ́ bá wa sọ̀rọ̀ a dẹ̀ fẹ́ jẹ́ kẹ́ drop opinion yín sábẹ́ fídíò yìí nǹkan tẹ́ bá feel nípa ìgbésẹ̀ tí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé fẹ́ gbé ṣó dáa ni ṣé kò dáa ni ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣé kò yẹ kó rí bẹ́ẹ̀ mo fọwọ́ sí but ohun tó ṣe kókó pàtàkì ni pé ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa pe ká máa táàgì United Nations nísìnyí torí táwọn èèyàn bá bẹ̀rẹ̀ tó tú jáde tó pariwo pé end Fulani terrorists in Nigeria kó má di pé àwọn àjọ àgbáyé máa sọ pé wọ́n lé àwọn kan làwa ṣe ń ṣe fídíò yìí sílẹ̀ kọ́ fìlú wa sílẹ̀ enough is enough ariwo tí bàbá wa ṣe Sunday Igboho pa lélẹ̀ tí olórí burúkú Buhari tó ní kọ́ lọ pa wọ́n mọ́lé yes gbogbo ayé lórí nígbà tí wọ́n wá bọ́ọ̀sì ti ṣe Sunday Igboho mọ́lé tí ó bá ṣọlá Ọlọ́run tí ó bá kí ń ṣọ Ọlọ́run tó gbèjà bàbá yẹn ṣé ohun tá à ń sọ yìí lára ṣé ohun tá à ń sọ yìí ṣé òun làwọn máa sọ ṣé ohun tí à ń sọ yìí la máa sọ òun kọ́ Yorùbá nation no going back lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ọmọ Yorùbá kú oríire Oòduà àdúrà kò ní gbé ọ̀dàlẹ̀.